síwájú àkókò yìí àjọ Wikipedia ti ṣe ètò ọ̀pọ̀lọpọ̀ àpilẹ̀kọ lórí ìmọ̀ lóríṣiríṣi. Kódà àwọn àpilẹ̀kọ yìí ó ní àwọn èèyàn kà jùlọ ní àgbáyé. Ṣùgbọ́n báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìtàn Yorùbá kò sí ní àkọsílẹ̀, ìtàn àtẹnudẹ́nu ni wọ́n. Àwọn ìtàn yìí sì ti ń lọ sí oko ìgbàgbé. Ìdí pàtàkì rèé tí àjọ Wikipedia fi ṣe àgbékalẹ̀ ìtàn sísọ lédè Yorùbá láti mú àṣà yìí padà wá sí ìrántí àti láti ṣe àgbélárugẹ ọjọ́ ọ̀la àṣà Yorùbá. Yorùbá bọ̀ wọ́n ní bóńgbè ògbìn kí ló ń wò wù, bóń wò wù kí ló tó so, bóń so so kí ló ká ọ̀ká, bóń ká ọ̀ká kí ló jẹ́ ó jẹ, bóń jẹ ò jẹ kí ló ń so oṣù, bóń so oṣù kí láàtàn fẹ́ jẹ, àjàsọ àjàrọ̀ lọ́pọlọ áyán, àjàsọ àjàrọ̀ lọ́pọlọ kọ̀ǹkọ̀, gbogbo ayé fọwọ́ kọ́ra wọn bí ìwọ àwòrán. Mojúbà lọ́wọ́ ẹ̀yin bàbá bàbá àti ẹ̀yin ìyá ìyá tí ẹ̀ ń wò wá láti ilé. Ìbà mi dorí òdorí ó dorí gbogbo àwọn tí wọ́n wù wá káàkiri àgbáyé. Kí nìkan tí mo sọ tí mo bá níbẹ̀? Mo rò báwo kí nígbà tẹ́ ẹ ti mọ̀ lẹ́yìn mọ̀ lẹ́yìn mo wó. Tẹ́ ẹ ti mọ̀ pé mú yìí só yìí kì í tán lé aláǹtakùn. Àwọn náà tún gbé tuntun dé. Wọ́n ní àwa máa sọ ìtàn. Àwọn ìtàn bàbá ńlá bàbá wa èyí tí ò sojú pọ̀nrí ẹnì kankan tá a pè ní àwígbọ́. Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá sọ bí ò bá tàn yóò bá àrọ́bá bí ò bá sì bá àrọ́bá yóò bá sọ lórí ìkọ́. Ìdí nìyí tí mo fi wá orúkọ tèmi gan ni Ọ̀gbẹ́ni Bákàrè Saheed Ọláwálé Jagunmólú èdè ni gbogbo àwọn èèyàn ń pè mí. Ìtàn tí wọ́n sọ lónìí ó dá lórí òwe kan tí àwọn Yorùbá máa ń pa. Wọ́n ní bó o láyà o ṣìkà, bó o bá rántí ikú tó pa gáà ó sòótọ́. Mo fẹ́ jẹ́ kó yé wa pé àwọn Yorùbá kì í ṣe pé wọ́n ṣí èrè kó tó di pé wọ́n sọ òwe yìí, nítorí pé ìṣẹ̀lẹ̀ ní bí ìtàn ní bí òwe. Báwo ló ṣe rí gan? Àní ẹjẹ́ ń ti bí ìsáná kí èso ògùn, kí n ti bí ìwọlé, kí n ti bí lẹ́bẹ́, kí n ti mọ́ọ̀lẹ̀ jẹ. Wọ́n ní jíjí ni mú wòye ọ̀kan, jíjí látàǹpàkò jí tí ń wòye ọ̀nà. Òréré ayé ni gbogbo wọn wò wọn ráyé, gíngíní ni bàbá aláwo tó mọ fáre. Ẹni bá mọ ré ṣẹjọ́ mọ ṣe, èèyàn tó bá sì mọ̀ káwù kó máa wù nítorí pé àtórí àtìkà ọ̀kan kì í gbé. Basorun ti pa oríṣi ọba bíi 4 nígbà rẹ̀. Àtilẹ̀ nínú ìwádìí ó jẹ́ kó yé wa pé láàrin ọdún 1750 sí ọdún 1774 ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ọ̀jọ̀gbọ́n kan tún ṣe àkójọpọ̀ rẹ̀ tí à ń pè ní Adébáyọ̀ Fálétí ẹnu ní àgbò. Ó kọ ìwé yìí ó pè ní Basorun ní ọdún 1972. Wọ́n ṣe fíìmù àgbéléwò rẹ̀ ní ọdún 2008. Wọ́n wá kó gbogbo rẹ̀ jọ. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ọba ẹlẹ́ẹ̀kẹrin ni wàhálà ti ṣẹlẹ̀. Ọba tá à ń pè ní Májògbé ní Basorun pa lọ nígbà náà lọ́hùn. Àmọ́ kò sí ẹnì kankan tí ó mọ nǹkan tó fa ìdí pípa rẹ̀. Báyìí ni Basorun ṣe pè gbogbo àwọn ìlú àti àwọn Ọ̀yọ́mèsì látorí Sàmù, Kúdẹ́ẹ̀fù, Alápẹni, Akínikú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó pè wọ́n jọ síbi àpérò náà kí wọ́n wá gbọ́ nǹkan tó fa sábàbí. Àmọ́ ní ìtàn yìí a ṣe bí ìgbà tá a bá ń wo sinimá àgbéléwò ni. Ó ní gbogbo ẹ̀yin ìlú Ọ̀yọ́, gbogbo ẹ̀yin ìjòyè Ọ̀yọ́, gbogbo ẹ̀yin agbègbè ìlú Ọ̀yọ́ tí ìlú Ọ̀yọ́ tó láṣẹ dé, mo kí yín o, kára ó le o. Adúpẹ́ arẹ́yìn òdì, ọba lọ fi gbogbo wa sínú odi. Ẹ jẹ́ mọ̀jọ́ gbé ó lọ rèé máa bá bọ̀rọ̀ ọ̀run ṣẹ̀yìn odi. Ẹ̀yin ìjòyè Ọ̀yọ́ ẹ kúkú sínú òkun, nínú ọ̀rọ̀ yìí ẹ̀ sínú òkun, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́gbò bí ẹni tó wẹ̀ nínú òkun. Nínú oore tá a ṣe táyé ó lè dúró kunkun. Àwọn ẹni tí wọn ò gbọ́n bẹ́ẹ̀ bá rọ́bà nígbèkùn tá ò sì ṣàlàyé ohun tó fa sábàbí ẹ̀ ní kíkún, apọ̀bàjẹ́ lásán la jẹ́ lójú gbogbo elétí kunkun. Àwọn ẹni tí wọn ò gbọ́n, àwọn ẹni tí wọn ò mọ̀ràn, wọn á ní kòkòrò ta tọ́jà lébè ìṣúná kí àtúpà Májògbé. Kí ni Májògbé ṣe fún un? Tàbáwọn ìjòyè pa Májògbé, kí ni Májògbé ṣe fún wọn?